ṣé ikú Ọlọ́run ló pa Bunmi Akinnanu? táìpà ní sábẹ́ ìpè yìí lórúkọ bàbá tọmọ tí ẹ̀mí mọ́ ayé ò ní fi pọ́ sínú ẹ̀ lọ. Bunmi omijé ojú mi wọ́n ti kú àti pa fáìlì wọn dé. Oríṣiríṣi ọ̀rọ̀ ló máa wáyé, àtọ́fà àtikú Ọlọ́run, àtàmúwọ́ Ọlọ́run, àtàfọwọ́fà, ọjọ́ kan lè dákú. Nǹkan kan ló sì ṣe sábàbí tí ó mú yàn lọ. Kò sẹ́ni tí òde bàbá rẹ̀ ò ní wo gbẹ́gi o. Ìbáṣepọ̀ àìkú láyé ni àwọn ará Gbàǹdà, àwọn olówó àná ń kọ́, àwọn ọlọ́rọ̀ àná ń kọ́, àwọn gbajúgbajà àná ń kọ́, àwọn olókìkí àná ń kọ́, àwọn tí wọ́n súnmọ́ Ọlọ́run àná ń kọ́, àtàwọn tí wọ́n jẹ́ kèfèrí níbo náà wà. Kò wá sí bí ẹ̀dá ó ṣe lọ tí kò ní fẹ́ẹ̀ sí nǹkan kan tí ó fa sábàbí ikú ẹ̀. Ẹ̀dá lè kú kó fọwọ́ rọrí kúnú ilé, ẹ̀dá lè kúnú chọ́ọ̀chì, èèyàn lè máa rìn lọ kó kọsẹ̀. Ẹnu ọjọ́ mẹ́ta àti rẹ́ni tó jókòó báyìí tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn staff àtàwọn ọ̀gá ẹ̀ tó dẹ̀ ṣubú lulẹ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ kú, àti rẹ́ni tó kírun tó ṣubú bẹ́ẹ̀ tó kú. Kò sí ọ̀nà tí kò gbà pààyàn. Tí èèyàn kan bá lọ tí ò sí mọ́, pàápàá jùlọ tó bá jó lókìkí èèyàn, kò sí kíkú ẹ̀ mọ́ mú kankan dání. Tẹ́ bá rántí Àdùkẹ́ Gold nígbà tó kú, oríṣiríṣi àwọn èèyàn ni ó ń jáde, kódà méjì ṣe fídíò tó ń ṣẹlẹ̀ láàrin àwọn olórin gospel tí mo dẹ̀ sọ díẹ̀ nínú àwọn kan tó ṣẹlẹ̀ tó fi mọ́ àti Bunmi tó lọ yìí. Kò sí àdúrà táwọn gbà ní wípé kí ọdún káwa náà lo ọ̀pọ̀lọpọ̀ ọdún káburú má ṣẹlẹ̀ sí wa lọ́dọ̀. Àwọn tí wọ́n ń rìnà, a lè lo àwọn wòlíì míì láti rí, ṣùgbọ́n wọ́n lè má mọ ọ̀nà àbáyọ sí tó fẹ́ ṣẹlẹ̀ sẹ́ni yẹn. Ṣùgbọ́n a fún wọn ní ẹ̀bùn pé ẹ rí tó fẹ́ ṣẹlẹ̀ sí, ẹ kàn rí ní gan ni, níbo ló fẹ́ gbà wọlé wọ́n lè má mọ̀. A máa ń ṣẹlẹ̀ dáadáa, a lè sọ wípé ní tó ṣẹlẹ̀ ò dùn èèyàn, kò sẹ́ni tí ò dùn. Ọlọ́run ro àwọn èèyàn wọn, nǹkan fi sílẹ̀ sí ní bàjẹ́. Àbúrò máa sọ wípé bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ sí, bóyá àwọn wòlíì kan ni wọ́n rìnà sí kí wọ́n wá jẹ́ kí ìran àwọn ṣiṣẹ́ tàtàfà. Gbogbo tí èèyàn bá ń sọ pátápátá, ẹ jẹ́ gbà pé àkọọ́lẹ̀ àti sábàbí ni kọ́lọ́run kàn máa ń kọ àkọọ́lẹ̀ aburú mọ́ wa, aburú mọ́ ṣẹlẹ̀ sí wa. Yorùbá ní kò sí kú tí ó pa àgbàlagbà táà ní bá pè lórí ẹ̀ níbẹ̀. Ẹ ṣeun, Ọlọ́run kan ìdí abẹ́rẹ́ orúkọ mi. Ọlọ́run tẹ̀wọ̀n sáré fẹ́ rere o. Gbogbo ọ̀nà ládẹ́ nìkan, kò sí bí a ṣe lè pẹ́ láyé tó, ọjọ́ kan lákò á sì pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire, ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá, Ifá mi gbẹ̀yìn bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o, Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ́gbò, ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Elédùmarè ó ṣeun, ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o, sátọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là, bẹ́ẹ̀ sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o.
gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tètè ojú kó jàǹkárí wọ̀. ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. ẹ̀yin náà kàn sí wọn. gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là lẹ́ ń lọ. wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. telephone 08038348630 tàbí 0705288104. ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.